Àwọn ẹbí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Mashood Káṣímáwo Ọláwálé Abíọ́lá, ẹni tí gbogbo ayé túmọ̀ sí MKO Abíọ́lá, tó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 ìyún the June 12, 1993. Ó ní wọ́n mà ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti ìpàdé lórí bílíọ̀nù 45 náírà 45 billion naira tí àṣírí tú pé ìjọba Nàìjíríà ó jẹ bàbá wọn olóògbé MKO Abíọ́lá lórí iṣẹ́ kọ́ńtíráàtì àgbàṣe kan tó ṣe fún Nàìjíríà, tó sì jẹ́ pé wọ́n ti ń múra láti gbé ìgbésẹ̀ lórí owó ọ̀hún nítorí pé owó náà owó tabua tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ni. Kì í ṣe ìròyìn mọ́ pé ìjọba ọ̀gágun Ibrahim Babangida ló fagilé ètò ìdìbò ààrẹ June 12, 1993 èyí tí Abíọ́lá ti jáwé olúborí, tó sì jẹ́ pé rògbòdìyàn ètò ìdìbò náà ó fi òbítíbitì ẹ̀mí àti dúkìá ó fi ṣòfò. Kódà rògbòdìyàn ọ̀rọ̀ náà àti ìjàǹgbara ẹ̀tọ́ Abíọ́lá, ìní Abíọ́lá fúnra ẹ̀ ló padà kú sí nínú àtìmọ́lé lọ́dún 1998. Ṣá o, ọdún yìí òun ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa Sule Lamido inú mà tú àṣírí lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ìwé ìtàn ìgbésí ayé ẹ̀, ìyẹn ìwé ìtàn tó pè ní Being True to Myself tó gbé jáde ní ìlú Àbújá. Níbẹ̀ ló mà ti tú àṣírí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ Abíọ́lá lówó. Ó ní ìwọ̀n ọdún 1970s iléeṣẹ́ Abíọ́lá tó ń pè ní International Telephone and Telegraph ITT ó bá Nàìjíríà ṣe àwọn wáyà àti àwọn ètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyún fóònù tí ó jẹ́ fóònù onílẹ̀ tán ń lò nígbà náà. Ó ní owó tó sì yẹ kán san fún Abíọ́lá bílíọ̀nù 45 náírà 45 billion naira ni. Abíọ́lá fúnra ẹ̀ ó sọ fún òun wípé Nàìjíríà jẹun lówó náà lọ́dún 1994 tóun ṣàbẹ̀wò sí kó tó di pé wọ́n lọ jù sátìmọ́lé. Bẹ́ẹ̀ ló ní olórí orílẹ̀-èdè yìí tí wọ́n pa lóṣù kejì ọdún 1976 ojú ọ̀nà ọ̀gágun Muritala Muhammed, òun náà jẹ́rìí sí ọ̀rọ̀ yìí kó tó jáde láyé pé lóòótọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ MKO Abíọ́lá ní bílíọ̀nù 45 náírà 45 billion naira. Ṣùgbọ́n ní báyìí o, níṣe ni wọ́n ní àwọn ẹbí Abíọ́lá wọ́n ti ń pera wọn jọ pọ̀, wọ́n sì ti fẹ́ ṣe ìpàdé lórí ọ̀rọ̀ owó yìí. A gbọ́ pé bó bá ṣe é ṣe nínú ìpàdé tí wọ́n yóò ṣe òun ni láti wá agbẹjọ́rò tí yóò pe ìjọba Nàìjíríà lẹ́jọ́ ìyẹn bí wọ́n bá fẹ́ dáhùn lórí bí wọn yóò ṣe gba ẹ̀tọ́ bàbá wọn. Ṣùgbọ́n a gbọ́ pé n tó ń fún wọn nírònú ni pé níbo náà ti fẹ́ rí ẹ̀rí àti àkọsílẹ̀ iye owó náà àti iye iṣẹ́ tí Abíọ́lá ṣe tí wọn yóò fún lówó náà. Ṣùgbọ́n a gbọ́ pé wọ́n ti múra o láti ṣèpàdé àti jíròrò lórí ọ̀rọ̀ yìí láti lè lọ bá ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti san òbítíbitì owó tí wọ́n jẹ bàbá wọn ọ̀hún.